ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó gbọ́ mi ojú tó ń wò mí ojú tó kún fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ní tẹ̀fí gbọ́ mi náà ní di láṣẹ Elédùmarè èmi ọmọ yín náà ni Azeez Olúwadámiláre Àrẹ̀mú tí mo tún máa ń mú wá fún lọ́lọ́tún lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwa Yorùbá pátápátá yá bàbá mi mo gbé fún ẹ débẹ̀ Àgbàlá Gabriel tuale ọ̀rọ̀ bàbá náà mo tún mú wálé nítorí pé yìnyín kẹ́ni lè ṣèmí ní kódà gan orin kan ló tún wá sí lẹ́nu ó ní tèmi ò gbé ládùúgbò mi níbi sábàdé ìyẹn ní ọjọ́ ènìyàn ọpẹ́ ní fún Ọlọ́run bàbá mo bá yín dúpẹ́ bàbá àti màmá yìí náà mo bá yín dúpẹ́ lórí àṣeyọrí ilé yín tí bàbá wa Àgbàlá Gabriel tí Ọlọ́run tọwọ́ wọn ṣe fún yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run máa ran bàbá wa Àgbàlá Gabriel Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ìyá wa náà ẹ̀mí yẹn gùn lè fi ayọ̀ àtàláfíà gbé inú ilé náà ògbódì ẹ̀mí pin kò ní jẹ́ pin bàbá wa Àgbàlá Gabriel ẹ̀yin èèyàn mi náà ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì Bàbá Àrẹ̀mú TV but kó tó di pé mo bẹ̀rẹ̀ sí máa sọ wọn atótónu tá a bẹ̀rẹ̀ sí máa jábọ́ rí bọ́tà bẹ̀rẹ̀ sí máa ríra wa mú lọ́lọ́kan òjọ̀kan ẹ bá mi subscribe sórí ẹ bá mi wo fídíò yẹn náà ní ráńpẹ́ lórí jógí ẹ bá mi wò. bọ̀dá yẹn ó ń ṣe plumber bọ̀dá yẹn wá ní òun fẹ́ bá wọn ṣe kinní kan lọ́fẹ̀ẹ́ ṣé ẹ wà ń bẹ̀ lọ́jọ́ yẹn. bẹ́ẹ̀. màá bàbá dà ẹ má bọ̀ ẹ má bọ̀ lẹ́wọ̀n ibẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ ló fẹ́ bá yín ṣe lọ́fẹ̀ẹ́ ó fẹ́ bá wọn ṣe sọ́kàwé bá òkìní kan ẹ ti gbàgbé alákòógbàgbé gbogbo yín bá òkìní ẹ sọ̀rọ̀ bá o èsì bá o kẹ́mí àbí bá o ẹ wá rántí ni bá òkìní kan ló pè ẹ̀yin wọlé rántí jàre tí bọ̀dá yẹn wá tó lóun fẹ́ bá wọn ṣe bá o so bọ̀dá yẹn kò gba kọ́bọ̀ láti bo látàbújá ó dẹ̀ wá mò ń bọ̀ ó dẹ̀ wọ́ àwọn àtàwọn ọmọ iṣẹ́ ó dẹ̀ wá ṣe ó ti parí ẹ o mi mọ̀ bóyá nẹ́tíwọ̀kì máa wà ń bẹ̀ yẹn ó sùn mẹ́yìn wá kàn kò ṣe zoom ó ṣe zoom kan zoom ẹ̀ torí nẹ́tíwọ̀kì. sorry sir. ẹ ṣe o nẹ́tíwọ̀kì gbọ́dọ̀ lọ o bọ́dá yìí ti ṣe náà ṣé mọ tó lòun fẹ́ ṣe ni pé ó ní kinní yẹn ó ní nọ́mbà wà àwọn ọ̀gbẹ́ sọ́kàwé yẹn jìn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ò ní gbẹ́ jìn ó lẹ̀ pé 4 feet kòtò 4 feet gan gbogbo sọ́kàwé wọ́n ní kòtò 4 feet wọ́n ní ṣùgbọ́n pé kò lè kún láyéláyé àbí bẹ́ẹ̀ sà wọ́n ní kò lè kún. ó ní tí ayé ò fi parẹ́ ó ní ò lè kún ó dà kílẹ̀ wá ṣe sí wọ́n ní ó ní kẹ́míkà kan. wọ́n da kẹ́míkà wọ́n dá sí méjì. wọ́n dá kíní yẹn sí méjì ọ̀tọ̀ níbi ìgbé ọmọ wà ọ̀tọ̀ níbi oní ọmọ wà. ká ló wà ń bí ń sí ebi yóò explain a ti ní kó lọ wo iṣẹ́ kan ni mo dẹ̀ ní kó má ti lọ ìbí ìbá sọ ń sìn èmi fẹ́ kó pe nọ́mbà ẹ̀ mo fẹ́ káwọn èèyàn kan da iṣẹ́ bù ú. bóyá kó ti máa bọ̀ yóò kàn pé nọ́mbà rẹ̀ ni kò jù bá ń lọ ẹni tí ò gbowó tí ò gbòbì tí ò gba nǹkan kan gbẹ̀gbẹ́ kò gbowó bọ̀dá yìí ti ń jó àbí èèyàn tó ṣiṣẹ́ mò ń bọ̀ èèyàn tó ṣiṣẹ́ tí ò gbowó tí ò gbòbì tí ò gba nǹkan kan kí wọ́n lọ yẹ ká ṣe fúnra ẹni bẹ́ẹ̀ á pariwo ẹ̀ sáyé náà wọ́n lọ ó wá rọ̀n páìpù jáde ó wá da granite sílẹ̀ lẹ̀ àbí òun ló mọ bó ṣe ṣe ó wá lọ rán kíní ẹ̀ jáde omi kíní ẹ̀ wá máa sink sínú ilẹ̀ ẹlẹ̀ lọ́ntì ẹ̀ ṣe pé waste product ni ìgbẹ́ máa ń domi ni ṣé bẹ́ẹ̀ ni àbí mò ń sọ tèmi ni ẹja wá báyìí ok wọ́n ti rẹ́nu yàrá bá ń gbénu yàrá yẹn try kò zoom ẹ̀ yàrá yìí máa ní ti o lè wọlé o torí network lè wọlé o kò gbọ́dọ̀ kọ́ọ̀tì o kò gbọ́dọ̀ kọ́ọ̀tì o. ẹ ṣé o lẹ̀pàá ló sì fẹ́ yín náà o ju bí ẹ ṣe lérò lọ o. ó yẹ kó máa bọ̀ ń bí ni àwọn èèyàn ò rí wọn lè rí ni. ẹ rọwọ́ ọlọ́run ẹ ràn án ọlọ́run gbà o. tó yẹ kó òun ṣe bẹ́ẹ̀. ẹ ṣé o. kò sí ní kó mo ní wọn máa pẹ́. ọwọ́ yín ọmọ rò fún orúkọ Jésù àánú ọlọ́run yóò máa bẹ̀ níwò ní gbogbo ọ̀nà o. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ní jábọ́ o. so ẹ ní jábọ́ ẹ ní sísè. ẹ má dẹ̀ gbàgbé mo ní ọlọ́run fẹ́ lómi fún opó kan lọ́sàn-án yìí opó èèyàn kan lọ́sàn-án yìí opó yẹn bí mo ṣe ń ṣe prógámù yìí lọ opó yẹn á kàn pè wọlé ni opó yẹn náà wà online báyìí yóò kàn pè wọlé ni á dẹ̀ san tó pass through foundation máa support opó yẹn pẹ̀lú 50,000 naira
ní ọ̀sán yìí ẹ̀tẹ̀ ò bọ́ sí kẹ́ má ti lè pàtẹ́wọ́ ẹ̀ tó mú fídíò ẹ̀ gẹ́gẹ́ fọwọ́ gbá ẹ̀sẹ̀. So màmá àánú ti jẹ́ ti yín ilé ló ti dúró yìí ẹ bá gbé ẹ̀dẹ̀ ẹ wo gíláàsì yẹn. àbíọ́ òsì ọlọ́run ọmọ sí Suffering. no èwo la máa ń pè sliding wà casement la tún ṣe é lè wọn àwọn burglary yẹn dà ẹ bá ń kó burglary jáde ẹja wò ẹ kó burglary jáde ẹja wò. ẹ ní bára ẹni kú ẹ ní bára ẹni kú o. bó ṣe ń rẹ ilé yìí báyìí ẹ kí ló máa kù wọ́n rẹ lọ́wọ́ a ti ṣe ilẹ̀kùn a ti ṣe window a ti ṣe ilẹ̀kùn a ti ṣe window a ṣe tiles àti ṣe tiles o kù tiles o kù suspender ceiling ó lẹ́ka àwọn tó máa fi yàgbẹ́ àwọn WC ló bá tán. ẹnìkan ló gbá àwọn burglary ẹnìkan ló gbé gbogbo burglary ẹnìkan ló gbé gbogbo ilẹ̀kùn ẹ wá dúpẹ́ dáadáa. ẹ ṣé o ẹ ṣé o ẹni jábọ́ o ẹni ṣiṣẹ́ o ayé ò ní mú yín o ẹ dáwádá ilẹ̀kùn àánú lójoojúmọ́ lórúkọ Jésù yóò máa fọ́ lórí ọmọ yín lórí ọkọ yín lórí aya yín lórí iṣẹ́ yín gbogbo níbi tá àròkọ rere sí rere ọ̀làlẹ̀ ò jáde o ògo yín ò ní wọlé ẹ ní ṣiṣẹ́ o ẹ ṣé o torí pé ẹ ṣe mí lánàá ẹ ṣé o ẹ ní kábàámọ̀ ẹ ní jẹ̀bi o àmọ́ lóore o ẹ ṣé o wọn ò ní fi yín tẹ́kọ̀lẹ́ ọkọ̀ wálé wá bá wa ẹ ní gbá yín wọlé o ayé ò ní gbá yín wọlé lórí ọmọ lórúkọ Jésù wọn ò ní gbá yín wọlé àgbà náà ò ní wọlé tì ìdààmú ò ní wọlé tì ẹkún àsìrìn ò ní jẹ́ ti yín ìkorò ò ní wọnú ilé yín ẹkún gbẹgbẹ́ kún kọ̀rọ̀kan ní ṣẹlẹ̀ sí yín ọlọ́run lórúkọ Jésù àánú ọlọ́run yóò máa dìde àánú ọlọ́run yóò máa dìde fún yín o níbi gbogbo tẹ́ bá ròkò rere sí àti bí tẹ́ ròkò rere sí Jésù ò ṣe o àmì mímọ́ ẹ̀ mà ṣe o ẹsẹ̀ máa mà lóore o ilẹ̀kùn àánú ò ní tì fún yín o ẹ máa mà ṣe ní gbogbo ọ̀nà ẹ máa rọ́wọ́ ọlọ́run ìgbẹ́ bàbá náà pé ní o ní gbogbo ọ̀nà ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní jábọ̀ o ẹ̀yin náà rà nùgbà bí ẹ ṣe ṣàánú mi ẹ rà nùgbà o ẹ mú ọkọ nínú mi rẹ́ǹtì ẹ fi kọ́kọ́rọ́ lálọ́ọ̀dù lé wa lọ́wọ́ ẹ mẹ́yẹ tó sún ẹ̀ mọ́dílé wa ẹ sì sí wa láàánú ilẹ̀kùn àánú òsì fún yín o ní gbogbo ọ̀nà ẹ rà nùgbà ẹ rọ̀wọ́ ọlọ́run ẹ rojú rere ọlọ́run o lórí ọmọ yín lórí ọkọ yín lórí aya ní gbogbo tó bá dáwọ́lé lórúkọ Jésù ìdààmú ò ní jẹ́ ti yín o ìkorò ní wọnú ilé yín ìkorò ní wọnú iṣẹ́ yín o ẹ rọ̀wọ́ ọlọ́run ẹ ṣé o ẹ dáwọ́dá ẹ ṣé o àìmọ̀wárí ẹ sì ṣe wá láàánú ilẹ̀kùn àánú òní tí mọ̀ yín náà òní tí mọ̀ yín o ọba yóò wá ní bàbá mi nínú Olúwa ọba yóò wá ní bàbá ògò ní bá ya lórúkọ Jésù gbogbo ọ̀nà tá gbà jẹ́ tá gbà mú lórúkọ Jésù Sátánì òní dìgbà o ayé òní gbá yín wọlé ẹni kú togotogo ayé òní fẹ́ yín pa èkó ayé òwá ní kú yín o àìsàn tí ogóògùn ayé òní fi bẹ̀ yín wò lórí ọmọ ayé òní fi bẹ̀ yín wò lórí aya wọn òní fi bẹ̀ yín wò níbi gbogbo tẹ́ bá dé dúró lórúkọ Jésù Ọlọ́run ó máa gbàbẹ̀ fún yín ní gbogbo ọ̀nà Ọlọ́run ó máa gbàbẹ̀ fún yín àti lọ́yìn àti bọ̀yìn Ọlọ́run ó máa sẹ́ni rẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀ ní ṣubú dẹrù ogónù o ẹrù ogó ní dànù ṣèdílé mi lóore oníròyìn ayọ̀ wọnú ilé mi oníròyìn ayọ̀ ọ̀sẹ̀ fún mi dẹ̀rù ayẹyẹ mi padà táyẹyẹ Jésù ò ṣe o Jésù ò ṣe. ọmọ kékeré yẹn ọmọ tí sọ áńgẹ́lì mi níbo ló wà ọmọ kékeré yẹn David Joseph kékeré tọkọ áńgẹ́lì mi níbo ló lọ áńgẹ́lì mi ojú rẹ̀ dá tètè jára mọ́ sọ̀rọ̀ ayé mi bọ́ọ̀lù ń ṣe ń ṣiṣẹ́ nìyẹn o mo ti sọ lórí ètò ẹnìkan dẹ̀ pé ó dẹ̀ fún ọmọ yẹn ní ilẹ̀ pé dádì mo fún ọmọ yìí nílẹ̀ kí wàá la máa ṣe wọ́n dádì ẹ fi ọkàn balẹ̀ ntọ́lúwa rán àwọn sọmọ yàwọn fẹ́ ṣe wọ́n ní ẹ ti mọ ẹmọ tán mi báyìí pé ẹ má kò sáriwo bàbá mo ní ọmọ kékeré ó ti bẹ̀rẹ̀ skul báyìí wọ́n ti ra aṣọ skul wọ́n ti ra báàgì ọmọ tí ò lọ skul rí àbẹ́ ẹ̀gbọ́n tọ́mọ yẹn sọ lọ́jọ́ yẹn ni ó lóun ò lọ skul rí wò ó ire tí wọn náà ò retí ẹ̀
ayọ̀ tó ò retí ẹ̀ ọ̀gá ìsàmì lóṣù yìí ó máa wọlé ẹ̀ wò. Àmín Jésù. kan ìwọ náà ìwọ tó fẹ́ oore ìwọ náà kàn pín bí ẹ̀méje kàn ṣe ẹ̀ pé kí n tó ń ṣẹlẹ̀ yìí inú mi yọ sí ẹ lajú dunu sẹ́ńtì rẹ̀ dé bá kéré lè dé báwọ̀ náà dunu sẹ́ńtì ayọ̀ dé bá yéé máa ní ẹ̀tanú lọ́kàn sí ọmọlàkejì tó bá jowú ohun rere má lára ohun rere ó dáa kó o jowú kò dáa kó o lára àwọn wo ló jowú àwọn ẹ̀ náà ń bẹ Ọlọ́run pé Olúwa ìwọ tó ṣe báyìí fún lágbájá ṣé kí ni o ṣé fèmí náà àwọn wo náà ń lára àwọn ẹ̀ ní pé kí ni ṣùgbọ́n mọ́ lára jowú ń tó dáa ẹ lajú sà gbogbo ẹni tó gbàdúrà fún àlàáfíà Jerusalem bíbélì pé wọn ó ṣe rere ẹni gbàdúrà ẹni wá ire Jerusalem ẹni gbàdúrà fún ẹni dunnú sí ire Jerusalem ó ní kò sí bí wọn ó ṣe ṣe àwọn náà ó ṣe rere ọ̀gá sàmì oṣù yìí á kíwọ náà kú oríire. Àmín Jésù. ooo sàmì oṣù yìí á kí ọ kú oríire. opó kan ni Olúwa rán mi sí lọ́sàn-án yìí opó kan mo fẹ́ foundation fẹ́ dun opó yẹn nínú pẹ̀lú 50,000 so bí opó yẹn bá ń gbọ́ mi yes bí ẹnìkan ní àìbọn pọ̀ church yín yẹn à ń ṣe church tó pọ̀ ṣé kí n má ṣe online ni ṣé kí n má ṣe fún opó kan wà tí ń follow mi tó yẹ pé data 500 péré ló máa ń rà yóò rà ìyá kan mo pàdé ẹ̀ lánàá ó ní bàbá mi mọ̀ pé máa pàdé yín ó ní wọn bí mi dá kí n má wo ètò yín ó ní tí má ti lè rẹ data 500 báyìí ó ní màá máa yọ lòfọ̀sẹ̀ méjì kí n lè bá máa wo ètò yín mo ní wà kẹ́ ẹ lè wo ètò mi yóò wà lọ pé mọ́nú ara data 500 naira sà gbogbo àwọn táwọn wò wá kọ́ ni wọ́n ní àwọn kan ò ní wọn kàn lè má wò ni mo sọ tẹ́lẹ̀ ọwọ́ tó dá ọ dúró agbára tó dá ọ dúró tí yóò fàyè gba ẹ̀rí tí yóò fàyè gba ìṣerere lórúkọ Jésù ó wọlẹ̀ lójijì. Àmín Jésù. so wàá rí àánú gbà mo kí àwọn ìdílé kú oríire mo kí yín kú oríire ilé náà ti ń rẹ̀ yìí. bẹ́ẹ̀ni ó ti dúró. ilé wọn ti ń rẹ̀ yìí ilé wọn ti ń rẹ̀ yìí. Jésù ò ṣe. ilé wọn ti ń rẹ̀ yìí ilé ni wọ́n ti ń rẹ̀ yìí ògo ni fún Jésù wọ́n ti ń rẹ̀ ilé Ọlọ́run yóò dẹ̀ yọrí ẹ̀ kí ló kù táìsì ṣé táìsì ló kù ẹ̀yin èèyàn mi táìsì support táìsì mo ti ní mi ìpè donation mo ní ẹni Ọlọ́run máa ṣe kí ni tọ́lọ̀ máa fọwọ́ tó lọ́kàn ó yá oore tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ń dìlé Ọlọ́run ó parí ẹ̀ wọ́n ti rẹ́lẹ̀. ó sì mú ìyá mi tán ó sẹ́kù mi dání o ọmọ mi kú olóṣì ìhùndáre àti àṣẹ tí wọnú ẹ ó dọ̀pin nínú ẹbí mi gbogbo ọjọ́ tó ti gbọ́ òsì gbà wọlé òmùlérí ayọ̀ sẹ́ onítàròyìn ayọ̀ wọnú ilé mi Jésù ọjọ́ ntayẹ sọ pé ó ti pẹ́ ntayẹ sọ pé ó ti pẹ́ ẹ̀mí mi máa mà ṣe lálàdún lẹ́mi jáde láìsẹ̀ kan pé mo jáwọ́ ilé ó ní ilẹ̀ kú dànù àṣepẹ́ ọgbàrá mi yẹ̀ wò àṣepẹ́ alẹ́ ní bàrẹ̀ lè nìyẹn àṣepẹ́ òṣàánú mi náà ti dé Ọlọ́run ọmọ tẹ́ o ẹ̀yin orí afẹ́fẹ́ ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ ní gbogbo ọ̀nà ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ ẹ̀ ní jábọ́ torí pé ẹsẹ̀ mi láàánú ẹsẹ̀ mi lóore ẹ̀ mọ fámìlì mi rí ẹ̀ sì lù mí lómi gẹ́nu gbogbo ọ̀nà lórúkọ Jésù àkóbá òní jẹ́ ti yín o ẹ̀ ní rògbò àkóbá o ẹ̀ ní sísẹ̀gbẹ́ o ayé òní mú yín pa ayé òní mú yín pa lórí ọmọ ìnírógbò àgbàna lórí ayé ìníríwàlà lórí ọmọ ìníríwàlà lórí sẹ́yìn ìníríwàlà ìkorò níwọnú sẹ́yìn o torí àdúgbò abẹ̀lẹ́sẹ̀ rántí èmi aláìní ìkorò níwọnú sẹ́yìn ọ̀nà tẹ́gbà jẹ́ tẹ́gbà mu Sátánì òní dípá o mọ́mọ́ lóore o Ọlọ́run ọmọ gbórí yín sókè ẹ̀ ní jábọ̀ o. àánú rẹ̀ ti sọ̀rọ̀ lórí yín ṣẹ́bà ń gbérí àánú rẹ̀ ti sọ̀rọ̀ lórí yín ẹ̀yin aláìlẹ̀ nìyàn ẹ̀yin aláìlẹ̀ nìkan àánú rẹ̀ ti sọ̀rọ̀ lórí wa. bàbá ní kí ló sọ̀rọ̀ yìí àánú ni torí wọ́n yé ṣe ń táwọn èèyàn mọ̀ pé bóyá star níwọ̀n bí nǹkan kan mo rò ó dẹ̀ wá sí mo ṣe
mo rò pé àwọn family gbàgbọ́ wa pé àwọn family yìí jẹ́ ń wá nǹkan kan ṣe fún wọn Ọlọ́run dẹ̀ fi ẹ̀yin yẹn tì mí lẹ́yìn ẹ wo ẹ ní jábọ̀ o 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 bẹ́ẹ̀ ni yóò rí sínú yín dùn ẹ dùn mọ́ra yín sínú yín bá Jésù Kristi a kú oríire o a kú oríire o ẹ fún wa tán ìyá wa tán òsì wa tán ẹ ní jábọ̀ o ẹ ní jábọ̀ o torí pé ẹsẹ̀ ìdílé mi lóore oore àkọ́tún lórúkọ Jésù Ọlọ́run ọ̀rọ̀ sí yín o oore tá ẹ ní ìrètí yóò dìde fún yín. mo bá bèrè kwẹsàn kan ẹ dì mọ́ra yín síbẹ̀ mo bá bèrè kwẹsàn kan lọ́wọ́ wọn ẹ bá ń bí bàbá ìyá àti ìyá ìlérè pé ṣé àwọn ní ọkọ àárọ̀ ṣé ìyàwó náà dẹ̀ ní ìyàwó àárọ̀. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. níbo ni ìgbéyàwó ayé ilé ń lọ bẹ́ẹ̀ni o. látọdún mélòó sà látọdún mélòó sẹ́yìn ó ti pẹ́. bí ẹ kàn tí ẹ ká díẹ̀. láti 92. 92 that is about ṣé kò tó 30 years now 32 years ìgbéyàwó 32 years mo fi ti yín tọrọ o kẹ́mi ìgbéyàwó tèmi náà gùn ó pẹ́ dalẹ́ yányán gbogbo ẹ̀yin tí ibùjókòó yín ń dàrú lọ́wọ́lọ́wọ́ Olúwa tún ibùjókòó yín ṣe no ṣàkófọ́ ní look at them nínú ìyà wọ́n dẹ̀jọ wà ẹ jẹ́ kí màmá yìí ẹ̀yin abiyamọ ẹ jẹ́ kí obìnrin yìí ó dúró ti ọkọ òní ẹ wá wo àánú ọjọ́ alẹ́ tá a bá tí wọ́n bí mi dá ń parí ilé eléyìí ń parí ẹ̀ tí wọ́n kàn tí ó ràn gidigidi tí wọ́n gbága sínú ẹ̀ màá ta tán sórí ọ̀rọ̀ wọn sà ẹ jókòó àwọn obìnrin tó ń bọ̀ lẹ́yìn ìsìn tó yẹ pé olówó náà fẹ́ bẹ́ mọ́ ó mọ́tò bọ̀gìnì náà fẹ́ bẹ́ mọ́ mi ò ní ọmọ bẹ̀ ń tọ́ olówó ṣùgbọ́n wò mí ó ní faradà Aládé èyàn ò ní ìfaradà ó ní faradà ó fẹ́ fẹ́ tó ní tẹlifíṣàn ẹni tó yẹ kó wẹ́ ẹni tó ní bísàn lọ òun ẹni tó ní tẹlifíṣàn má wọ̀rí tẹlifíṣàn fẹ́ kú ẹni tó yẹ kó fẹ́ tó ní bísàn tó padà fẹ́ òun náà padà wà nù tẹlifíṣàn ó wà máa jókòó ó máa wo bísàn rẹ̀ nù tẹlifíṣàn rẹ̀. ẹ rọwọ́ Ọlọ́run ẹ wò wọ́n kí n tó yà mí lẹ́nu jù nìyẹn look at them 32 years 32 years ẹ já lọ ní faradà àtọkùnrin àtobìn gbogbo wa ò fẹ́ dúró fẹ́ kánjú ẹni ní mọ́tò ló fẹ́ kò sọ bí n tó fẹ́ bricklayer wọn fẹ́ fún kò lówó lọ́wọ́ ni ṣùgbọ́n tó fẹ́ ò lówó lọ́wọ́ ni ẹ wò wọ́n ẹ wò àwọn méjèèjì inú mi dùn 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 torí pé ẹgbẹ́ wa dìde ẹni wọlé o inú mi dùn inú mi dùn ẹ̀yin náà ní dání làálẹ̀ o inú mi dùn ẹni kábàámọ̀ wípé ẹsẹ̀ wá lóore o ẹ̀yin wo ọ̀rẹ́ titun náà yóò wọlé tì yín. ẹ̀yin wo lẹ́ ń fi ọ̀rọ̀ àwọn èèyàn gbàdúrà ẹ fi ọ̀rọ̀ pé Ọlọ́run tó dì wọ́n mú ẹ jẹ́ ń bi yín léèrè ṣé ìyà ò jẹ yín ni. ọjà wa o àṣẹ gìtà mo rúbírí sókè mo ṣe gìtà mo sọmọdọ alámọlà mo fọṣọ títí di àsìkò yìí ìgbà tí mo dé ìjọ Àgbàlá Gabriel ní ìfọṣọtàmọ ni mo wà nílé arúgbó tí ò sáàyè fún mi láti lọ fọṣọ Friday àti Jímọ̀ ni mo fi ń ṣiṣẹ́ tí mo bá wà nílé ìwé gan ní Ẹgbẹ́dá màá gbáyè níbẹ̀ máa sáré lọ sáré ṣiṣẹ́ torí pé kò sí nǹkan kan tí wọ́n á jẹ nínú ilé màá máa sáré wípé bí ò gbọ́dọ̀ pa bàbá yìí torí wípé kò gbọ́dọ̀ kú mọ́ mi lọ́wọ́ àwọn ìdílé rẹ̀ ti fi kọ́ mi lọ́rùn wọ́n ti sọ wípé tó bá kú èmi á máa ru òkú rẹ̀ kiri wípé wọ́n bí mi lóore àwọn ò ní gba òkú rẹ̀ lọ́wọ́ mi ṣùgbọ́n mo dúpẹ́ ní àsìkò yìí ìjíjà atẹ́gùn fẹ́ ó sì àìsàn déjú kú ṣùgbọ́n Ọlọ́run gbà á fún mi torí pé ìrìn àjò yìí ó gùn tó pọ̀ ìgbà tí kété tí a kó nínú àìsàn yẹn ní a fi rí bí ní lọ́lọ́dún wa fi mú wa wá s'Àgbàlá Gabriel ní ó fi ní pé ká máa bọ̀ wípé yóò tán ṣòro wa a sì tẹ̀lé lẹ́yìn a máa bọ̀ ìjà lásán fífún ni mo ń lọ tẹ́lẹ̀ o ìjà lásán fífún ni mo ń lọ ṣùgbọ́n kò ká kò tó ni mo ń bá yí níbẹ̀
bẹ́ẹ̀ ni ìyá yìí lálọ́dún yìí ó mú mi débi ó sì rẹ̀ mí lẹ́kún ọlọ́run ìpè májẹ̀mú sí gba aṣọ ìyà ó gba aṣọ ọ̀nù lọ́wọ́ mi láti jẹ́ tí mo ti délé arúgbó ni mo ti ń rí ọwọ́ ọlọ́run bí mo ti ń tọrọ ọjọ́ àrùn arúgbó máa sọ wípé kò sí tí màá fi fìdí lé mi ṣùgbọ́n kóṣù tó parí mi ì mọ bí ọlọ́run ṣe ń ṣe é lóòótọ́ lóòdodo màá gbàwé oúnjẹ kí oṣù bá parí màá sanwó bí mo ṣe yí mọ́nu torí pé mi ìfẹ́ kébi ọ̀pá bàbá yìí mi ì sì fẹ́ kébi ọ̀pá àwọn ọmọ mi nígbà tó àsìkò kan àwọn ọmọ mi lọ ń ṣàgolo wọ́n ń tagolo kiri ni wọ́n ń tà káàkiri tí wọ́n bá dé wọn lọ wọ́n fi ra oúnjẹ eléyìí tẹ́mi náà bá ṣe mọ́ á fi ṣe síbẹ̀síbẹ̀ odidi bí ọdún kan láwọn ọmọ mi ò fi lọ́lẹ̀ ìwé torí pé kò sí kankan tí fún wọn jẹ kò sẹ́ni tí mo sọ síwájú mo sásàyìn kò sẹ́ni kankan ẹ wá máa gbọ́ ṣùgbọ́n Ọlọ́run gbà mí o. intention ni pé ẹ jìyà bí. Ó jẹ́ sọ́bẹ̀ yà. What is your own Ó complaint? jẹ́ sọ́bẹ̀ yà. Ẹ wá wo Ọlọ́run nínú àánú rẹ̀. Mo jẹ́. Look at God in his infinite mercy. Ẹni aláàánú. Look at God in ẹ wo Ọlọ́run nínú títóbi ńlá rẹ̀. Ó ṣe wá jẹ́ pé irú ọjọ́ alẹ́ báyìí ni ire wá sókàn wọn. Mo jẹ́ yà. Ìntí family ìbá deserve á ṣe fún wọn. Ọlọ́run. Lẹ́yìn eléyìí, mo fẹ́ kán máa kunlé káwá gbé. Bàbá, ìyá ti tán. Ẹ̀kọ́ ti tán. Ọ̀tán. Ìgbé ti tán. Ó ti tán. Èmi náà mọ̀ pé ó ti dópin láti inú oṣù kẹrin. Ó ti dópin o. Ìyá mi tá kù mí tá. Mo ti bá lọ́wọ́ ayé. Ìyá mi tá kù mí tá. Mo ti bá lọ́wọ́ ayé. Ẹ wá kọrin o. Ẹ̀yin náà wá kọ. Ìyá mi ti tán. Ìyá mi tán ẹkún mi tán. Oníròyìn ayọ̀ wọnú ilé mi. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Ó ṣe o. Ọlọ́run ó ṣe o. Ẹkún mi ti tán. Ìyá mi ti tán. Ìyá mi tán ẹkún mi tán. Ọlọ́run Mo màmá ti mi bọ́ lọ. Démọ́lá ìyá rẹ̀ tán ẹkún rẹ̀ tán. Mo ti bọ́ lọ́wọ́ ayé. Ọ̀jẹ̀ àgbà wọlé bẹ́ẹ̀. Jésù ó ṣe o. Ẹyin tẹ́ ràn wá lọ́wọ́. Ní jábọ̀ o. Ní ṣiṣẹ́ o. Ní dẹrù ogónù. Ayé òní rẹ̀ yín ní ìbáṣà o. Àìsàn tí ò gbọ́gbọ́ ayé òní fi bẹ̀yìn wò. Ní gbogbo ọ̀nà lórúkọ Jésù yóò máa dún fún yín ni. Bẹ́ẹ̀ tí ìlú yóò máa dún o. Torí èmi aláìní paraku rèé. Èmi àbòsí jùlọ láyé lọ́run. Ó sì wo ìdílé mi oníṣẹ́ ayọ̀ jẹ́ sí mi. Oníṣẹ́ ayọ̀ jẹ́ bẹ́yìn náà. Àmín. Now, ẹ rí àánú gbà. Mo fi yẹn jí wa lọ́kàn lé pé no condition is permanent. No condition. Ẹ̀yin abiyamọ ẹja ní farada. Ọkọ àtìyàwó tẹ́ ń dá ìfọ́sì tẹ́ ń separate. Ìyàwó jẹ sánbẹ sáwọn ọmọ yín lára. Sà. Bí koríko méjì bá ń jà bí erin méjì bá ń jà jàre bí erin méjì bá jà ta ni yóò jẹ koríko abẹ́ẹ̀ ni kò sí bó ṣe fẹ́ jẹ́ sà bí ọkọ àtìyàwó bá wà nù wàhálà inú ìṣòro nínú ìjà sà àwọn ọmọ ni wọ́n forí fa kò sí bó ṣe fẹ́ jẹ́ àfẹ́tàyé ọmọ ara ńlẹ̀ ìrìn àjò ọmọ awọ́sà gbogbo ìdílé tó ti dàrú mo fi májẹ̀mú ìdílé yìí mo fi gbàdúrà májẹ̀mú tó pa wọ́n mọ́ títí di òní nínú ìjì nínú ìyà tí wọn ò sì yára wọn mo gbàdúrà gbogbo ìdílé kó gba ìsinmi o. Àmín Jésù. 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 Àmàzábà líàmọ́ kò wá dàbà mo sọ tẹ́lẹ̀ gbogbo ìdílé kó gba ìsinmi. Àmín Jésù. Ẹ̀yin ìyàwó tẹ́ ń sunkún lọ́wọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ ń sunkún lọ́wọ́ ìdùnnú padà sílé. Àmín Jésù. Ìdùnnú padà sílé. Àmín Jésù. There is nothing as good as having a good family, having a joyous family. Ilé yín di ilé ẹ̀rín padà. Àmín Jésù. Ó di ilé òwò padà. Àmín Jésù. Ẹ fẹ́ pè láti kíyà ikú oríire. Ẹ mọ̀ pé wọlé 070 54 900 751. Ẹ̀yin tọ́lọ́ ń bá dẹ̀ ràn sí wọn. Mi ń pe donation bẹ̀tẹ̀ ẹ̀yin tí ẹ̀mí Ọlọ́run bá fọwọ́ tọ́lọ́kàn pé táìsì tó kù táìsì àbí àti kíni àti suspended ceiling méjèèjì ìbá 1.6 ni táìsì bí 850 suspended náà bóyá bí 900 ṣá torí bó ṣe ń ṣe sáwọn ilé yẹn náà nìyẹn so méjèèjì tó kù kò wọ 2 million Ọlọ́run ṣe Ọlọ́run tó ti bẹ̀rẹ̀
tó ti ń ṣe wọ́n ti já yèpọ̀ wọ́n já sìmẹ́ǹtì 8,500 naira 8,500 naira so wọ́n dẹ̀ ń lò ẹ̀rí oná ń lò wọ́n bu sìmẹ́ǹtì bẹ́ẹ̀ pọ́n bu yèpẹ̀ ògo ni fún Jésù Ọlọ́run ló ní orí bẹ̀ so ẹ̀yin tọ́lọ́ bá tún rán sí wọn ẹ máa pọ̀ lé ẹni tẹ́ fẹ́ kí wọ́n kó rẹ̀ ẹ máa pọ̀ lé opó kan tí mo fẹ́ surprise tọ́lọ́ rán mi sídà ó yá opó yẹn kó sáré pè wọlé báyìí opó yẹn kó pè wọlé báyìí opó yẹn kó pè wọlé ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ máa pè láti kí wọ́n kó rere àbò wù ẹ́ láti inú ọkàn ẹ̀mí Ọlọ́run fi sí ọlọ́kàn pé kó o ṣe nǹkan kankan tàbí ìkejì I will sincerely appreciate it. Hello màámi ẹ̀yin lẹ́ kọ́ pè wọlé. Oríire ẹ kú oríire oríire ẹ kú oríire oríire ẹ kú oríire oríire ẹ kú oríire mọ́mí dájì mo kí ẹ kú oríire. Yes ma ẹ ṣé ma o ẹ̀mí gígùn àtàlàáfíà lẹ máa fi. àmì Jésù àtẹ̀yìn náà. báyìí èmi wá sọ pé aṣọ tẹ́ fi ṣì máa sẹ́ndì 50,000 sí tẹ́ fi ra aṣọ o ẹni jábọ̀ ẹni ṣíṣe o ayé ò ní mú yín o àmọ́ ní gbé yín pa o àtọmọyìn àtọkọyìn àtayá yín gbogbo sáyé ò ní dùsá o ẹni bá sọ́wọ́ gbé ní gbé ní ẹsẹ̀ o wọ́n láwọn fún ọ ní wàásù ẹ bá ń padà fún Jésù ẹ ṣé màá mú ẹ̀lẹ́ jábọ̀ onínú dúdú ọlọ́rẹ ẹni Ọlọ́run bá fi ọwọ́ tọ́ lọ́kàn láti ṣe ohunkóhun mo fẹ́ dun opó kan nínú sẹ́ ó yá àkókò yẹn pè wọlé opó wọn pe kó lòun ẹ̀yìn yóò pè wọlé ó yá ẹ̀yin tí Ọlọ́run bá rán sí wọn pé ẹ̀mí Ọlọ́run fọ́ tọ́ yín lọ́kàn pé kẹ́ ẹ má wo fídíò láì má ṣe nǹkan kan sí wọn àwọn á ṣe suspended á dẹ̀ ṣe táìsì ó tán Ọlọ́run dẹ̀ yọrí gbogbo ẹ̀ ògo ni fún Jésù á dẹ̀ péǹtì àbáni péǹtì ni á péǹtì ó àwo òyàgbẹ́ náà wà ń bẹ̀ á ra àwo òyàgbẹ́ wọ́n máa yàgbẹ́ àwọn WC wọ́n máa fún wọn lómi bí wọ́n rán lómi fún wọn wọ́n máa ṣe ṣáwà ògo ni fún Jésù ó ti yọrí ṣáwọn òpó náà pè ó yá bá ń gbé mo fẹ́ kán pè torí màá bẹ́ lómi sọ̀rọ̀ fídíò nu wọn ẹ̀yin tí ẹ̀mí Ọlọ́run fọ tọ́lọ́kàn láti ṣe nǹkan kan ẹ lè pè wọlé báyìí kẹ́kẹ́ iná ẹ̀rí màmá yẹn pè wọ́n ní ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire oríire inú mi dùn màmá wa láti Amẹ́ríkà nìyẹn ẹ rọ̀wọ́ Ọlọ́run ó yá ojú òpó ti sílẹ̀ 07054 900 751 angaji ojú òpó ti sílẹ̀ 07054 900 751 lójú òpó ó ti sílẹ̀ 07054 900 751. Olúwa ṣeun Olúwa ṣeun o Olúwa ṣeun o agbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé Olúwa ṣeun o Olúwa ṣeun o agbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé Olúwa ṣeun o Olúwa ṣeun o agbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé Olúwa ṣeun o Olúwa ṣeun o agbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé. Olúwa ṣe mí lóore o Olúwa ṣe mí lóore o mi ò lè pa á mọ́ra Olúwa ṣe mí lóore o mo yọ̀ o Olúwa ṣe mí lóore o mi ò lè pa á mọ́ra. ó yá ṣé wọ́n bá ń gbé tó pọ̀ yẹ kí n bá wọn sọ̀rọ̀. Ntí mo sọ láàárọ̀ náà wà ń bẹ̀ fún àwọn ọ̀dọ́ 50 nìbàdàn ọ̀dọ́ 50 lẹ́kọ̀ọ́ ọ̀dọ́ 50 ní Ọ̀ṣun àwọn ìfẹ́ sanwó skul tó máa jẹ́ lẹ̀ láì tán ní ká máa pè ọ̀tọ̀ ẹni hello ẹni ẹgbẹ́ mi rò pé ní WhatsApp call hello kò sọ̀rọ̀ wọ́n máa tún pè ẹ fẹ́ kí wọ́n kú oríire ẹ máa pè wọlé èmi kí wọ́n kú oríire o mo kí yín kú oríire o yóò bá yín kalẹ̀ o ẹ̀mí yín ní olólè ara ilé fi lò
àwọn bíríkìlẹ̀ wọn làwọn kì í kó rire ẹ̀yà juwọ́ sí wọn wọn làwọn kì í kó rire o. ẹ̀yin tí ẹ̀mí Ọlọ́run bá fọwọ́ tọ́ yín lọ́kàn láti ṣe nǹkan tàbí ìkejì àkáǹtì nọ́mbà yẹn 0199131544 mo fẹ́ bá opó yẹn sọ̀rọ̀ mo fẹ́ mú ìlérí yẹn ṣe kí n tó kú òǹbí ẹ̀yin tí owó yín láti ṣe ohunkóhun mo fẹ́ ṣe nǹkan tàbí ìkejì sí wọn ẹ̀mí Ọlọ́run tọ́ láti ṣe nǹkan kan mo dúpẹ́ lọ́wọ́ bọ̀dá yẹn bọ̀dá tó ṣe plumbing work yẹn ọ̀fẹ́ ló ṣe kò gbà kọ́bọ̀ mo dúpẹ́ bọ̀dá kan láwọn máa gbé pẹ́ǹtì wá àbí. bẹ́ẹ̀ni sà. bọ́kẹ́tì mẹ́fà mo rántí àpò bọ̀dá yẹn náà ẹ rí ọwọ́ Ọlọ́run. hello ẹ káàsán ma yes ma ṣé opó lẹ́yìn ma. bẹ́ẹ̀ni sà. ìgbà wo lọkọ yín kú. 2012. mi gbọ́ yín dáadáa ma. 2012 mo wà ní age 29 gbà yẹn. ọdún 2012 lọkọ yín kú. bẹ́ẹ̀ni sà. kí lorúkọ yín ibo lẹ̀ ń gbé. Èkó mo wà nílùú Èkó Olúbísí ni mò ń jẹ́ Ọlájùmọ̀kẹ́. ọmọ mélòó lẹ bí fún olóògbé tó ṣaláìsí. méjì. ọmọ méjì. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì yẹn wà lọ́mọ ọjọ́ méje nígbà tó kú. ọmọ kejì yẹn ó wà lọ́mọ ọdún méjì nígbà tó kú. ọjọ́ méje némi kú ọ̀la ló kú. kí lẹ sọ. némi kú ọ̀la ń bọ̀ wá fún némi ló lásídẹ̀ǹtì ní Ifẹ̀. ẹ bímọ ọkọ yín ń bọ̀ fún némi ni ọkọ yín kú. bẹ́ẹ̀ni. Are you sure? Yes sir, bẹ́ẹ̀ni sir. némi kú ọ̀la ọkọ yín ń bọ̀ wá látẹ̀kọ́ àbí ibo ló ti ń bọ̀. bẹ́ẹ̀ni ẹ̀ ń wọ̀ láti Èkó wá sàbújá ó lásídẹ̀ǹtì ní. ṣé ó lásídẹ̀ǹtì ni. wákàjáyé bẹ́ẹ̀ni sir wákàjáyé nílé. ẹ̀mí àwọn wòlíì. January 26 2012. bẹ́ẹ̀ni sir. ó ní ọkọ yín ṣaláìsí. mo dẹ̀ bímọ ní January 19. láti ìgbà yẹn ní ìṣẹ́jú kan kí ni experience yín láti ìgbà yẹn ṣé nǹkan wá rọrùn fún yín láti ìgbà yẹn. bad experience kò rọrùn sir because family wọn gbogbo nǹkan náà ti tà kalẹ̀ tálé ta mọ́tò dájú kò yí sí ilé parọ́. ó dáa tẹ́ ẹ bá rí 50,000 naira kí lẹ lè fi ṣe. bẹ́ẹ̀ni sir. tẹ́ ẹ bá rí wàsó 50,000 kí lẹ lè fi ṣe foundation wa fẹ́ dùn yín nú lọ́sàn-án yìí. mo ní shop mo ń tajà mo ń ta underwear àti bàtà. mo ní shop máa ti rajà sí shop. ok ṣé ẹ ṣe ń ta ọjà yẹn báyìí. bẹ́ẹ̀ni sà ṣọ́ọ̀bù mi wà ní Ayétòrò mo ṣe ń tajà mo ní ṣọ́ọ̀bù mi wà báyìí tẹ́ bá fẹ́ tajà. ok inú ṣọ́ọ̀bù lẹ wà báyìí ẹ jẹ́ ń wo ṣọ́ọ̀bù tẹ wà ẹ jẹ́ àwò ń gbà yẹn since tó yẹ pé orí WhatsApp lẹ ti ń pè. kò sí ẹ̀ka nínú ṣọ́ọ̀bù yìí mọ́. kò sí ó yẹ ẹgbẹ́ gbogbo ẹ̀ka wò ṣáwọn yẹn lè rí báyìí já súnmọ́ báyìí. ó yẹ jẹ́ àwò ẹ gbójú yín kúrò káwo nu ṣọ́ọ̀bù ẹ já wo ṣọ́ọ̀bù yẹn. bọ̀dá ìdí ẹ̀dí. ìyá ṣọ́dẹ̀ ń rí ṣé wọ́n dẹ̀ ń rí ìyá ó dáa ẹ ní díẹ̀ náà ẹ dẹ̀ fi yẹn náà kún mo kí yín pé ẹ jẹ́ alápọ̀n obìnrin gbàǹgbà kí mo náà jẹ́ o. alápọ̀n obìnrin. kálẹ́ lómi ni kò ní máa ṣe nǹkan kan bọ̀dà sẹ́mi ni mò ń rẹ́ lé ni. so a fẹ́ ṣe 50,000 sí yín báyìí kí lẹ korúkọ yín. Felix Olúbísí Ọlájùmọ̀kẹ́ Felix. mo ní mo fẹ́ ṣe 50,000 sí yín báyìí. yes sir bẹ́ẹ̀ ni sà mo gbọ́ yín sà Olúbísí Ọlájùmọ̀kẹ́ Felix. ẹ máa pe àkáǹtì yín hold on ó yá o. 10
18 74 29 number 2989 báǹkì wo Polaris Bísọ́lá Ọlájùmọ̀kẹ́ Felix. Yes, sir. Show náà ni. Bẹ́ẹ̀ni, sir. Okay. Ó ti ń lọ lọ́wọ́ o. Wọ́n retí àláti gbọ̀ngàn. Tó bá ti gbọ́ gbọ̀ngàn òun ló dùn yẹn. Ó ti lọ báyìí. Jáwọn yẹn wá rí rìsíìtì yẹn. ẹ dúró sáà. Bọ̀dá ẹni sùn ẹjọ́. Àwọn èèyàn yìí. Ṣé wọ́n rí? Bá ń gbé 50 láàrin. Àǹtí ẹ wo àkáǹtì yín bẹ́ẹ̀. Ẹ wo àkáǹtì yín bẹ́ẹ̀ kò yẹ kó pẹ́ rárá. Ẹ wo àkáǹtì yín bẹ́ẹ̀ yẹn. Tẹ́ ẹ bá ti rí ẹ pè padà sísìn àbídò torí kọ́ ọ̀pọ̀ ẹ̀já mọ̀ tẹ́ bá ti rí. Ọkọ wọn kú lókun ọ̀la súná ọmọ. Ọkọ wọn ń bọ̀ mi ò gbọ́. Ó ti wọlé sà. Ọ̀run á dùn yín nínú bẹ́ẹ̀ ṣe. Àmín. Lọ́sàn yìí ẹ̀ ní rí dààmú. Ó ti wọlé sà. Ẹ̀ ní rí dààmú. Ẹ ṣe ó ti wọlé bẹ́ẹ̀ ni sà. Wọ́n ló ti wọlé. Ẹ lọ fi rajà kún ìwọ̀nba tẹ̀ǹtà. Àánú Ọlọ́run ní fi yín sílẹ̀. Àlàáfíà fún yín o. Ẹ pẹ̀lẹ́. So, a ti ń lọ. Ọ̀gá mídíà. Ògo ni fún Jésù lókè ọ̀run. Ògo ni fún Jésù lókè ọ̀run. A ní fojú sunkún ọmọ. A ó rí àánú gbà. A ó rọ̀wọ́ Ọlọ́run. So mo bá ìdílé yìí yọ. Gbogbo lóṣù yìí nǹkan ayọ̀ lẹ́mọ̀ rí tá a máa ṣe. Ẹ rí nǹkan ayọ̀. Ọmọ yẹn náà wọ́n tún fún un lẹ̀. Ilé aṣẹ́gun náà wọ́n ó ṣe kóṣù tó parí. Wọ́n ti péǹtì inú ilé tán. Mọ̀mọ́ tó bá wọn ṣe ìyá aṣẹ́gun yẹn mọ̀mọ́ tó bá wọn ṣe mọ̀mọ́ yẹn travel ní gbogbo last month April. Wọ́n ṣe dé padà ní last week of April ni. Wọ́n dẹ̀ tuntun bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Òun ló jẹ́ kó slow down díẹ̀. Ẹnìkan ló ń kọ́lé fún àwọn. Ògo ni fún Jésù. Ọlọ́run gbálà ní dèfé mi náà. So fún ilé wọn yìí níwọ̀nba tó kù tiles àti suspension ceiling àti àwọn tọ́ílẹ̀tì. Bàbá fẹ́ wọlé àwọn yìí mọ̀ fún wọn lága ni ẹlòmíì nìkan wá gbága. Ìbẹ́ nìkan ló lóun kó paint boy. Ìbẹ́ nìkan ló lóun ṣe plumbing work lọ́fẹ̀ẹ́ yìí. Ẹ máa wo tọ́lọ́run ṣe àánú àdìde. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò kò ní sú yín kò ní rẹ̀ yín. Ẹ̀yin tí Ọlọ́run fi sí lọ́kàn pé bàbá eléyìí ni ẹja ṣe 2 bedroom ní ẹja kan ó dẹ̀ ṣe wá abẹ́ẹ̀dẹ̀ rí ó dẹ̀ ṣe é ṣe abẹ́ẹ̀dẹ̀ rí wọ́n kàn sọ àkànṣọ́ bí eré ó dẹ̀ rí bẹ́ẹ̀ ògo ni fọ́lọ́run. So gbogbo ẹ̀yin tí Ọlọ́run fi sí lọ́kàn account number foundation ó ní 01991315544 01991315544 01991315544 GT Bank Gabriel Ademola Muson lè máa rí bẹ́ẹ̀ GT Bank. Ó fẹ́ pè wọlé sí fan ó fẹ́ bá wa discuss nǹkan tàbí ìkejì ẹ ṣáà mọ mẹ́sẹ̀gì 07054900751 ẹ̀yin tẹ̀ ń chat start reply 42,000 kìíní kan ló wà chat tó wà níbí kò sí ní ta fẹ́ ṣe sí a máa dáhùn lóun lẹ́yìn kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ tí fóònù ṣì wà lọ́wọ́ mi báyìí àwọn tí mẹ́sẹ̀gì bá ṣì wọlé sìn mo sì lórí òfin àti tètè dá wọn lóhùn ẹ rí ọwọ́ Ọlọ́run á rí àdúgbà á dẹjọ́ ṣe rí. ẹ ṣé o ẹni jábọ́ o ẹni wálẹ̀ o òkè òkè la máa lọ o ẹ ṣé o ẹni ṣubú dẹrù ògolo o ẹ ṣé o ẹ ṣé o. ẹ káàbọ̀ padà ìyáṣẹ́ náà ti rí arópin tènìyàn Ọlọ́run wọn má jẹ́ káyé rò mí pin o torí pé kọ́lọ́ má jẹ́ ro ẹ̀yin èèyàn mi náà àwọn èèyàn ọmọ táyín náà tó ti dúró pé ọjọ́ yẹ̀yẹ́ yìí náà Ọlọ́run wá sọ yẹ̀yẹ́ da ẹyẹ fún gbogbo wa pátápátá ẹ wò yá yìí nígbà tó fi omi ojú tó fi ń sọ̀rọ̀ ó kọ́kọ́ náà òun ti lọ sẹ́ráfù rí
òun ti lọ òun ti gbómi àgé gbómi igbá gbómi àwo kò tún yàtọ̀ ṣùgbọ́n pàtó dé ọ̀dọ̀ bàbá Àgbàlá Gabriel ó ní Ọlọ́run ti ọwọ́ wọn ṣiṣẹ́ ìyanu nínú ayé ọ̀wọ́n ohun tó wọn ò rò pé òun lè achieve ó padà achieve ẹ̀ bàbá tí wọ́n tún wá fi kọ́ Ọlọ́run pé bàbá yìí ó bó kú wọ́n ló ra pósí rẹ̀ Ọlọ́run tún wá fi ẹ̀rín ó tún fi sẹ́nu wọn ṣé ọ̀rọ̀ yẹn ò wá tọ́pẹ́ gbogbo ojú tó ń wò mí pátápátá ẹ̀yin náà máa ráàánú gbà ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí Bàbá Aremu TV ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ jẹ́ kó lọ fà kọ́ lè máa mọ̀ pé bàbá wa Àgbàlá Gabriel no iṣẹ́ ni wọ́n ń ṣe kọ́ lọ́ máa bá wa kún wọn lọ́wọ́ ṣiṣẹ́ kọ́ lọ́ máa fi wọ́n sílẹ̀ torí ẹni tó bá ti ń fẹ́ràn ọmọlàkejì ẹ̀ kódà tó bá ṣe pé bí àwọn tó kù ṣe ń ṣe rèé tó jẹ́ àwọn olórúkọ ńláńlá tá a gbọ́dọ̀ dárúkọ tán tí gbogbo wa náà jẹ́ mọ̀ tó bá yẹ kí wọ́n ṣe ń ràn àwọn èèyàn lọ́wọ́ rẹ̀ tí ò ṣe pà ń fowó wa ra jẹ́ẹ̀tì a sì fowó ra ọkọ̀ bọ̀gìnì tó yẹ kí wọ́n ṣe ń ràn wa lọ́wọ́ lélẹ́yìí láàárín àwọn èèyàn a máa jẹ́ kọ́ ọmọ pé òpó yìí òpó dáadáa ní àwọn èèyàn rẹ̀ wọ́n yàn ní bí Àgbàlá Gabriel bàbá kò ní bàjẹ́ fún yín more blessing èmi tún kí yín more blessing àní mo ń tẹ̀ sójú èmi àti Olúwadámiláre Aremu mo ní more blessing fún yín èmi bàbá rẹ̀ fúnra mo tún sọ pé more blessing Ọlọ́run máa kún yín lọ́wọ́ ṣiṣẹ́ bàbá Ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kọ́kọ́ gbogbo tẹ́rẹ̀ ní tinú yín fi ń dùn kò ní Ọlọ́run ò ní tọwọ́ bànújẹ́ kan lágbára Ọlọ́run agbówara ro wọn nílùú fún yín bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run náà gbogbo tẹ́fà ọlọ́jọ́ yín kójọ ní fọ̀sọ́dún tá gbàǹjo bàbá mo kí yín sílé bàbá mo ṣe yín pàlẹ́ bàbá a máa ju yín ṣe sà iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú tó ẹ̀yin ìyá náà mo bá yín dúpẹ́ náà lágbára Ọlọ́run oorun alálùbáríkà oorun àǹfààní lẹ́sùn nínú ilé náà pẹ̀lú ọmọ tuntun bàbá tó máa gbé longo màmá gan máa gbé longẹ tó gbé síra yín ọmọ alálùbáríkà Ọlọ́run ó fi jíǹkì yín ṣe ó dìgbà kan náà tó ẹ bá bá wọlé àti láti subscribe sórí ìkànnì Bàbá Aremu TV yá mo fẹ́ máa fún wa ká lè máa fúnra wa jẹ nínú oníjọ wọn ju bí bọ́ọ̀lù yẹn ṣe ń jáde tó ṣe mẹ́rin dání ká lè jẹ́ máa fi gbádùn ara wa ká máa jẹ́ ló wá ṣe kíni ká jẹ́ máa enjoy ara wa ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí ó jẹ mí lógún gan torí pé bí mo ṣe ń rí yín kọ́mẹ̀ntì yín gbogbo tó múnú mi dùn pé mo náà wọ̀nyàn lẹ́yìn mi ṣe lágbára Ọlọ́run òjútẹ̀ fún gbòmí náà ní fọ́ more blessing fún gbogbo ẹ̀yin fans mi more blessing fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí more blessing káàkiri gbogbo àgbáláyé God bless Nigeria God bless my family Bayo Black TV náà God bless you mo kí yín sílé bàbá tẹ́ bá ń wò mí mo kẹ́yìn náà síbẹ̀ kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run ó dìgbà kan náà.